má sọ pé wọn ní dìbò fún mi ẹ má jẹ́ pé ìgbàlẹ̀ jẹ́ bínú jáde o mo ní làákàyè tèmi náà gbọ́dọ̀ advice by my ṣẹlẹ̀ máa jáde máa dẹ̀ wọlé don't tell me that I may choose not to come out ẹ sọ mi pé mi ní wọlé what's the meaning of that ẹ lọ máa dàwọn tí ó dìbò ní you are using yesterday to judge today ẹwà lábúrọ̀d ẹlẹ́jọ́ tó wà lábúrọ̀d ronú bẹ́ẹ̀ ṣe ronú yẹn tí Oríyọmí Hamzat bá jáde pé òun sì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí yóò dìbò yóò sì wọlé ẹ má fi mi wé anybody you don't know anything you don't ẹ kàn gbọ́ mi lórí rédíò ẹ kàn ń gbọ́ mi àbẹ́ rí mi yẹn ẹ má fi wé mi ẹ má fi place mi sẹ́ni like that mo ní tí ẹ bá advice mi tí mo bá gbọ́ mo ní tinú mi nú tí n bá gbọ́ mo ní tinú mi nú tí ẹ bá advice yẹn tí o bá gbọ́ kò sọ́dọ̀ tá. ẹ lọ pe Oríyọmí Hamzat irọ́ ni mọ̀dà àwọn olóhùn yọ̀rọ̀ ń pa sórí jẹ́ sọ kankan sótẹ́rí àwọn aráàlú àwọn mẹ̀kúnnù wọn lọ́ máa fún yín ṣe bẹ́ẹ̀ ṣe ìrẹ́ fáwọn èèyàn o but irọ́ ni o má gbọ́kànlé wọn pé tó bá dìbò wọn á dìbò fún ẹ o wọn à ní dìbò má kàn ara rẹ jẹ má jẹ́ kó gbé ẹ̀rọ ọ̀sẹ̀ ìdí pé irọ́ ni wo olóṣèlú wọn á ṣe show sórí àdúgbò bíi ti àgídìí ajá àgídìí wa yẹn wọn wá kó lọ bẹ̀ you lose that polling station torí pé àwọn qualify ìròyìn ọ̀dọ́dá ní o bó tó àwọn tẹ̀ ń gbìmọ̀ lọ́wọ́ tẹ̀ rò pé ìyá ibi ń pa àwọn ìyá ń jẹ wọ́n yẹn wọ́n á dìbò wàláì wọn ò ní dìbò fún ẹ tó o bá kó dáadọ́ yẹn pé wọn ní o bá àwọn Oríyọmí Hamzat àtàkọ́tà jíde ní ó ti jìyà gan àwọn olóṣèlú wọn ti fojú ẹ̀ gan ayé àṣàánú wa wọn ò ní ìdí fún ẹ o tó o bá kó dáadọ́ yẹn kó o. mo ní kí n fi tó yín létí pé a tún ti ń lọ sórí ètò Sókàn wá láàárọ̀ yìí lánàá lálàlù akutupu hu láàárọ̀ yìí lálà ó tún lù akutupu ó tún hu àyíké mọ́ onígẹ̀gẹ̀ kó gbétọ̀ fún ẹ̀mí lálà ó tún lù láàárọ̀ yìí akutupu ó tún hu o níbi tí a ti táàtù ti dá ètò dọ̀bálẹ̀ táwọn ò lẹ́gba tí a tún ti máa mẹ́nu bà ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ gan tá a sì ti máa fèsì àwọn ọ̀rọ̀ kan torí pé ọkàn yẹ pé gbogbo èsì kọ́ là fọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ló lé sí. Oríyọmí ló kọ tèmi Oríyọmí ló kọ mi Hamzat ló kọ bàbá tó bí mi lọ́mọ lórí mo fẹ́ sọ àwọn nǹkan kan tí a tẹ̀síwájú lórí ẹ̀ tá a bá dé orí rédíò ni o mo tètè fẹ́ mẹ́nu bà láàárọ̀ yìí ẹ̀yin tí àwọn olóṣèlú máa ránṣẹ́ tẹ́ máa wo oríṣiríṣi ètò tẹ́ máa kọ nǹkan kan lẹ̀ tí ẹ máa dojúkọ àwọn tí wọ́n bá jọ ń díje kí ló tẹ̀ ń waste energy yín lórí Oríyọmí Hamzat I don't understand o mo kí gbogbo ẹ̀yin ìwé ìròyìn Yorùbá o ìwé ìròyìn èbó ti Yorùbá gbogbo yín o jákèjádò Nàìjíríà o mo rọ́wọ́ yín o ẹ ṣeun o ìwé ìròyìn kan ti ẹ̀ ń bẹ́ẹ̀ mo ti expect kí ẹ rà bàbá ìgbà wo lẹ ń bọ̀ báyìí. ìgbà wo ni ká wọ ọgá mi. máa bọ̀ lágo mẹ́rin àti mẹ́rin ìrọ̀lẹ́ àwọn yóò ti dé. ẹ má waste energy yín lórí Oríyọmí náà àti ẹ̀ tí ì sọ pé ẹ rí ògiri kí lórúkọ rẹ̀ ẹ rí òjijì dandan ẹ rí dandan lásán nígboro ẹ pè ní pósítà Oríyọmí Òkìkí ẹ gbọ́ orin Saheed Òṣùpá ni ó ní ẹ má fẹ́nu pèpè kúpè sínú ayé mi ẹ má fẹ́nu pèpè kúpè sínú ayé mi mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi mi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi ọ̀rọ̀ tán bá sọ ọmọ pẹ̀ òkò tán bá sọ ọmọ pẹ̀ ní sọmọ ni wọ́n gbọ́ tẹ̀nu ẹni gbọ́ wọ́n bára wọn nínú jẹ́ wọ́n sọ̀rọ̀ mi lẹ́yìn mo ti gbọ́ èmi kàn ṣe bí aláìgbọ́ ni mo ti gbọ́. Governor Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ and I'm going to leverage on his statement. His Excellency Engineer Abiodun Olúṣèyí Mákindé ó ti sọ̀rọ̀ ó ní 2027 ó ló máa wà láàrin aráàlú àti ìjọba ni wọ́n fi dìbò wọ́n dákọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Mo tún wá ń ṣàtẹnumọ́ ẹ̀ fún yín ẹ fi Oríyọmí lẹ̀ o Oríyọmí ò ṣe yẹ́ẹ̀sì sáwọn tí ń sọ̀yọ̀ ń pè ọ́ Oríyọmí ò sì ṣe no sáwọn tí ń sọ̀yọ̀ ń pè ọ́ Oríyọmí kò sáà tí ìbọn ọ̀tá pé ó yá o mo ṣe tán mo fẹ́ díje àbí tí n bá bọ̀ ọ̀tá pé mo ní mo fẹ́ díje ṣé àrí nǹkan kan tó sọ pé mi ò ní ẹ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
mo kàn lẹ́tọ̀ọ́ láti dìbò ni mi ò lẹ́tọ̀ọ́ láti gba ìbò tó bá jẹ́ pé mi tí ì sọ ẹ jẹ́ ń sọ náà bí n bá tiẹ̀ fẹ́ sọ ẹ tó dọ̀tá mi ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ mọ́ gbẹ́ran ọdún wá ẹkọ̀ ẹgbẹ́ran ọdún wá ṣé ẹran ọdún tẹ̀ ń gbé wá fún mi tí mò ń fún àwọn èèyàn tó wà ní chájì tèmi ṣé ẹran ọdún èyí tẹ́ ẹ fẹ́ ṣe ni àbí èyí tẹ́ ẹ ti ṣe tá a kópa ń bẹ̀ ẹ wá torí mi ìtẹ́ fẹ́ ṣe ẹgbẹ́ran ọdún wá a sì ti sọdún tán ẹgbẹ́rẹ́ ṣe ọdún wá a sì ti sọdún tán sẹ́ni tó bá jẹ́ ẹ̀tọ́ wa ẹ máa fún wa o torí àwọn tó ní orí orogún ìjáyọ̀ ọ̀la o wọ́n gba ẹ̀tọ́ wọn o àwọn tó ní wọ́n gba ẹ̀tọ́ wọn torí pé mi kí mo ní kí ló dé tẹ̀ ń yọra yín lẹ́nu sọ pé mo ṣe tán tí mo ẹ kúṣẹ́ ẹ káàárọ̀ ẹ rásà ẹ káàárọ̀ mà yes ma yes ẹ rí pósítà mi kẹ́ ẹ rí fọ́tò mi ń bẹ̀ Ọ̀yọ́ ń pè ọ́ kò sí fèèyàn kan àwọn tọ́yọ̀ ń pè pọ̀ inú ẹ̀yin tí ẹ̀ ń fa wàhálà pé Ọ̀yọ́ ń pè ọ́ tẹ́ fẹ́ sọra yín dọ̀tá Ọ̀yọ́ ń pè ọ́ yìí bóyá ẹ̀yin gan wà nú àwọn tọ́yọ̀ ń pè ẹ̀ mọ̀ Ọ̀yọ́ fẹ́ pé gómìnà tí wọ́n fẹ́ ó jẹ wọ́n fẹ́ pé state honourable tí wọ́n fẹ́ ó jẹ wọ́n fẹ́ pé rep tí ó sojú wọn ní house of representatives tí wọ́n fẹ́ ó jẹ wọ́n fẹ́ pé senators tí wọ́n fẹ́ ó jẹ bóyá wọ́n wo ṣẹ́ ìwọ tó ń ṣèjọba gan lọ́wọ́ báyìí pé bóyá wọ̀ ni wọ́n fẹ́ pè kí ló dé tẹ̀ wá ń yọra ẹ ti ń dààmú ara yín ju ohun ayé tí ó báyé lọ adẹ̀wà fọlọ́hún lẹ̀ pátápátá adẹ̀wà ti nígbàgbọ́ nínú àwọn calculation kan tó yẹ pé ọlọ́run ní máa jẹ́ ó ṣẹ ẹ gbé ọlá fáwọn olóṣèlú wípé láìsí wọn èèyàn ò lè dé ipò ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o tó bá jẹ́ pé láìsí wọn èèyàn ò lè dépò lóòótọ́ ẹ̀yin ẹ sọ pé láìsí ọlọ́run èèyàn ò lè dépò ẹ rí i pé ọlọ́run ó lo àwọn olóṣèlú yẹn fún yín tẹ́ fi dépò Oríyọmí ò sínú ẹ tí èèyàn lè dẹ́rù bà ṣùgbọ́n ẹ má dẹ́rù bà àwọn èèyàn míì tí wọ́n dá tí wọ́n fẹ́ ṣe dáadáa charity tèmi kékeré ni èmi ò sẹ́ tí èèyàn lè dẹ́rù bà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ pé kọ́ọ̀lù yẹn o as stage manager ni èmi mo sọ fẹ́ nìyẹn kó pè mí bẹ́ẹ̀ sódà máa fi trend wọ́n á fi máa sọ pé kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n attack ẹ̀ padà that's not an attack ẹ̀yin rí sọ́kàn wá lórí Facebook lánàá máa lọ bí àwọn engineer wa kan lọ ṣiṣẹ́ lórí ẹ̀sìn máa lọ ohun tó ṣẹlẹ̀ so sẹ́rí ẹ̀yin yẹn wá ẹ̀yin aráàlú èyàn fọkàn balẹ̀ ṣùgbọ́n olóṣèlú ẹ má fọkàn balẹ̀ o ẹ̀yin tẹ́ fẹ́ díje tẹ́ wò pé Oríyọmí ni problem yìí ẹ wò I am going to be God will make me the problem of every politician tí ó bá fẹ́ máa jẹ gàba lórí aráàlú tí ò ní fún wa lẹ́tọ̀ọ́ wa problem yìí là á sì máa jẹ lọ ẹ wá ẹni tẹ́ fèsì o èmi ò sínú ẹni tó fẹ́ bá yín díje o ẹ wá ẹni tẹ́ fèsì ẹ má wulẹ̀ fìbọn lé àwa kí o ẹ má wulẹ̀ ní kankan against àwa o ṣùgbọ́n tí mo fi sọ fún yín pé ká mọ̀jọ́ kan yín ọbalẹ̀ ni pé even Toríyọmí ò bá jáde tẹ́ ẹ bá ń ṣe pé kásàmọ̀ palẹ̀nu mọ́ kásàmọ̀ gba gbogbo ọ̀nà sọ̀rọ̀ ká máa discourage ẹ máa sọ báyìí ẹ̀yin kẹsẹ̀ bí pé nífẹ̀ẹ́ rẹ ni ẹ̀yin kẹ́ máa attack ẹ kún orí social media ẹ ṣe báyìí Toríyọmí fúnra rẹ̀ ò bá jáde Oríyọmí will not cease to be the problem of àwọn ọ̀jẹ̀lú tí wọ́n pera àwọn olólóṣèlú mo sì máa ṣe iṣẹ́ tọ́lọ́run rán mi kò dìgbà tí mo bá jáde tí mo bá gbàpótí ṣùgbọ́n tó lọ́n bá sọ pé gbàpótí yẹn náà ló kàn kò sẹ́ni tó lè stop mi láti ṣe so tí Oríyọmí ọba gbàpótí mo fẹ́ kẹ́ mọ̀ pé Ọ̀yọ́ ń pè ọ́ has come to stay àwọn aráàlú they are ready for change àwọn illiterate tẹ́ ń pè ní illiterate yẹn àwọn ìyá tèmi tẹ́ ń pè ní illiterate àwọn bàbá tèmi tẹ́ ń pè ní illiterate àwọn ọ̀dọ́ ẹgbẹ́ tèmi tẹ́ ń pè ní illiterate tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ illiterate tó bá torí pé wọn ò kàwé tó ẹ̀yin tẹ́ ẹ̀ fi pé wọ́n ní illiterate yẹn wọ́n á sọ fún yín pé nídìí iṣẹ́ tí kálukú wọ́n yàn láàyò literate làwọn náà illiterate dẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀. You think going through university, polytechnic, college of education ló máa ń sọ yẹn di literate àbí? Don't worry, let's wait for that time. You will see bóyá àwọn ni illiterate ni bóyá ẹ̀yin ni illiterate ni ẹ mọ̀ wípé àwọn àgbà ọ̀jẹ̀ nínú olóṣèlú tí wọ́n mọ ìbò yí tí wọ́n mọ ìbò kọ àwọn ilẹ̀ ń reverse as illiterate ẹ mọ̀ pé àwọn àgbàlagbà olóṣèlú gangan ọ̀kàwé bíi tiyín let that time comes tọ́lọ́run bá ṣetán láti change nǹkan ẹ má máa tanra yín o you are just deceiving yourself ẹ ń bá ẹ̀ para yín gan o Ọlọ́run ẹ ń bá ẹ̀ para yín o Oríyọmí wo ni kíní kan òkè tí ó bá jẹ́ Oríyọmí yóò ṣáàjẹ́ èèyàn kan Toríyọmí ó dúró pẹ̀lú election 2027 mo padà sórí ọ̀rọ̀ His Excellency Engineer Abiodun Olúṣèyí Mákindé
ọ̀gá mi ni mo gbà fún ẹ lọ béèrè lọ́wọ́ rẹ̀ ìyìn lè ṣe nǹkan kan kọ́ mọ́ mọ̀ sí ìyìn lè ṣe nǹkan kan kí Ṣèyí Mákindé mọ́ mọ̀ sí ẹ lọ béèrè ọ̀gá mi ni mo gbà fún òun ló sọ ọ̀rọ̀ tó sì sọ ni mò ń tẹ̀lé mo rí lọ́dún kan mo rí lóṣù kan o ìní yẹ̀ lórí ọ̀rọ̀ tèmi àti gómìnà Ṣèyí Mákindé bá jọ sọ ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ ni pé ìbò 2027 láàrin aráàlú àtolóṣèlú ni so aráàlú náà lọ wá ṣe tán aráàlú ló ní Ọ̀yọ́ ń pè ọ́ aráàlú fẹ́ fa honorable kalẹ̀ aráàlú fẹ́ fa senator kalẹ̀ aráàlú fẹ́ fa rep kalẹ̀ aráàlú fẹ́ fa gómìnà kalẹ̀ aráàlú sì fẹ́ láàrẹ tí wọ́n tẹ̀lé tí wọ́n bá tiẹ̀ lè bẹ̀rẹ̀ látòkè they want to have a say aráàlú fẹ́ sọ fún yín pé owó tẹ̀ mú wá lọ́dún mẹ́rin yẹn ẹ fi ń fìyà jẹ àwọn ni aráàlú fẹ́ sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń wá lọ́dún mẹ́rin yẹn o tẹ̀ ń fáwọn lówó tẹ̀ ń sá lọ yẹn ẹ fẹ́ bà yé àwọn jẹ́ ni ọmọ àwọn òríṣẹ́ àwọn gangan òró ń jẹjẹ ọ̀nà wọn ò dá gbogbo nǹkan wọn lẹ̀ ń bàjẹ́ aráàlú ló ṣe tán not Oríyọmí Hamzat tí aráàlú bá wá sọ wípé àwọn ṣe tán lóòótọ́ ẹ rí àwọn tí wọ́n gbé kalẹ̀ ẹ gbọ́ ẹ rí àwọn tí wọ́n gbé kalẹ̀ ṣé àmọ̀ pé gbà kan mo ń sọ pé ẹ lè rí mi ní òṣèlú ẹ lè ṣe mo sì ń wá ní òṣèlú èmi gẹ́gẹ́ kọ́ ni mò ń jáde ni mò ń tẹ̀lé àwọn tó ń jáde mò ń tẹ̀lé àwọn tó ń jáde mò ń bá wọn kiri gbogbo ibi tí wọ́n ń dé pé ẹ dìbò fẹ́ nìyẹn dìbò fẹ́ nìyẹn dìbò fẹ́ nìyí ṣé àjànú làwọn olóṣèlú tó yíbò ṣé nínú wọn kọ́ ni wọ́n fọ́ káàkiri ẹgbẹ́ òṣèlú káàkiri ṣé a máa wò ó tí ọmọ lọ báyìí for life ni irú ẹni tó pè láti ìlú òyìnbó tó sọ̀rọ̀ yẹn àìmọ́ gbé kalẹ̀ ní baba ń gbà tí ẹ bá ráàyè pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ yóò sọ fún yín pé n tó ń sọ ni pé Oríyọmí Hamzat da irú rẹ̀ lọ yẹ ń pò ṣùgbọ́n ẹ̀rù ń ba òun wípé àwọn olóṣèlú èyí jẹ́ kéèyàn gidi ó débẹ̀ yóò sọ fún yín pé n tó ń sọnù mo sọ pé mi ò qualify orílẹ̀-èdè láti rẹ̀ ń tọ́ pé ibùn lórí SSC resort ẹ̀ tó fi parí ìjọba argument wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́ president Nigeria this same country ńlá ti rí ẹ̀ ń tọ́ pé SSC rẹ̀ SSC basic senior secondary school certificate ó wà controversial ó dẹ̀ parí ìjọba ó dẹ̀ ṣèjọba ó parí ìjọba àní aráàlú fẹ́ mú láàrin ara wọn wọ́n fẹ́ ń tó gbọ́ èdè wọn somebody who can speak their language wọ́n fẹ́ ẹni tó ní etí wọn wọ́n fẹ́ ẹni tí ọmọ kọ̀rọ̀kọ̀ ń dùn wọn wọ́n fẹ́ ẹni tí kì í ṣe political philanthropist ẹ̀yìn condemn yìí nínú ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú náà fi ń wọlé wọn ò fẹ́ popular jingle wọn ò fẹ́ mọ̀kẹ́ popular lórí rédíò they don't want a radio presenter but radio popularity they don't want it television popularity they don't want it they want somebody with them somebody láàrin wọn ó dà tẹ́ bá tẹ̀ wá pé èmi lọ́yọ́ pé ọ ṣé èmi ní honorable èmi ní ṣe senator èmi ní ìtúlọ̀ rep ni kí ni tí ń bà yìí lẹ́rù kí lẹ ń sáré kì í fún kí lẹ kẹyìn àtàkì Oríyọmí fún kí tó wáyé pé Oríyọmí jáde tó bá fẹ́ win ẹjọ́ win tí ò bá win ẹ fílẹ̀ tí àwọn tó jáde tí wọ́n win election ṣé wọ́n kú ò láyé ni stop discouraging people ṣé ẹni tèmi kékeré ni o ṣùgbọ́n Ọ̀yọ́ ń pè ọ́ has come to stay and Ọ̀yọ́ ń pè ọ́ is not for Oríyọmí Hamzat èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ ń pè ọ́ o go and make your research èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ ń pè ọ́ o èmi kọ́ o ṣùgbọ́n bí Ọlọ́run ẹwà tí dọ́tẹ́ ti sọ wọ́n wà bá mi wọ́n gbé kámẹ́rà sójú mi wọ́n sọ oríṣiríṣi ṣẹ́rí kí n jáde pé mo ṣe tán tí báwọn tó fẹ́ dìbò kálukú wọn sọ pé àwọn ti ṣe tán àwọn tí ó contest wọ́n ti ń sọ oríṣiríṣi nǹkan wọ́n ti ṣé mo change tí mo ṣe tẹ́lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ dìbò ti ń jáde pé àwọn ṣe tán náà ṣẹ́rí mi kí n jáde ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé tó bá tásìkò òbò some people are waiting for my voice some people are ready to go where I ask them to go enemy ilé win the world mi let's wait till that time let somebody come out on for Ọ̀yọ́ ń pè ọ́ káfà kalẹ̀ nínú Ọ̀yọ́ ń pè ọ́ káfà honorable kalẹ̀ nínú Ọ̀yọ́ ń pè ọ́ káwọn tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí Ọ̀yọ́ ń pè ọ́ káwọn political party wọn tó máa pè wọn káwọn tí ó ṣẹlẹ̀ look at one of my friend my very good friend Abdulrasaq Abdulgani Mr. GRA ẹ wo bí ọkùnrin yẹn ṣe dáa tó níwà àti níṣe tọ́jọ́ ọmọlúàbí ẹ wò gbà tó ti ń jáde tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ fún tíkẹ́ẹ̀tì torí ẹ sì mọ̀ pé ó ṣe dáadáa ẹ mọ̀ pé ó súnmọ́ aráàlú ẹ mọ̀ pé àárín aráàlú ló wà. The greediness and this attitude of politicians láti máa ṣẹ̀dá àwọn èèyàn tó lè ṣe dáadáa kó jẹ́ pé wọ́n kàn máa gbé tó wù wọ́n lé wa lórí ilé aráàlú láwọn ọ̀fẹ́ it is not for Oríyọmí Hamzat. tí wọ́n bá sì mú mi tọ́lọ́ bá ní iṣẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ kí n mọ̀ ṣe tọ́lọ́ bá sì ní mọ̀ ṣe gbogbo ayé ò tó bẹ́ẹ̀ pé kí n ṣe what's our problem? so ẹ dojú ìbọn yín kọ bòmí ẹ mọ èyí sọ́dọ̀ tiwa àwọn òsínú ẹ tẹ́ ẹ don contest o
do or die ilẹ̀ yìí fẹ́ ṣe ẹ fẹ́ yìnbọn pa gbogbo ayé ẹ̀yin àtàràlú lẹ fẹ́ contest kìí sẹ̀yìn àtOríyọmí o aráàlú lọ́yọ̀ ń pè ọ́ o it's not Oríyọmí o tí Ọlọ́run bá sì sọ pé Oríyọmí ọ̀yá ní sínú ẹni tí èèyàn lè lo àlùmọ̀kọ́rọ́ yín fún kọ́ wá fi máa gbé discourage they don't discourage me tàràlú bá lọ yá wọ́n lè fẹ́ tó wù wọ́n kalẹ̀ èmi ò tẹ̀lé mo sọ fún yín ni pé gómìnà Ṣèyí Mákindé sọ pé láàrin aráàlú àti ìjọba àtẹ̀yìn olóṣèlú níbo tí ń bọ̀ èmi faramẹ́ tàràlú bá fà kalẹ̀ ẹ gbọ́ mi yé mo faramẹ́ tàràlú bá fà kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbéròyìn pé Oríyọmí tí lóun jáde òun ò win ẹ gbé láti bẹ̀rẹ̀ pé I said if pé tí mo bá jáde màá win ó dá sékì sọ pé tí mo bá jáde ní win ni ṣé èmi wà nílà ká ibi tí yín ni nígbà tí ń dùn yín sékì sọ pé tí mo bá jáde ní win ni ẹ̀yin náà bá ń sọ ẹ̀yin lè sọ bẹ́ẹ̀ ṣèyàwó yín lé lórúkọ ẹni òní bí ẹ lè làjò kẹlẹ́ ẹ̀ ní dé ṣé ẹ lè jáde kẹlẹ́ ẹ̀ ní wọlé ẹ̀yin tínú bí tíyàwó yín bá lóyún yọ sọ̀ láyọ̀ bẹ́ẹ̀ bá làjò ẹ̀ dé bẹ́ẹ̀ bá wọlé ẹ jáde bẹ́ẹ̀ sì jáde ẹ wọlé àjáde wọlé òní tọ́sẹ̀ yìí náà èèyàn máa sọ ń tọ́ da síra rẹ̀ ni o gbogbo tó trend lánàá ẹ ṣe oríire ẹ tún gbélé yìí náà Oríyọmí ló wọ́n jáde wọ́n wọlé aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò ẹni wọ́n bá sì fà kalẹ̀ ilé mi ò tẹ̀lé èmi ò ní tẹ̀lé olóṣèlú this time around ẹni aráàlú bá fà kalẹ̀ ni wọ́n tẹ̀lé ẹ̀yin aráàlú wọ́n ti wá ní illiterate lẹ́yìn bàbá yìí wọ́n ní illiterate lẹ́yìn màmá yìí kódà tẹ́lẹ̀ tó lóṣèlú tí ń bẹ́nu yín wọ́n lẹ́yìn mọ́ kankan and I want you to show them that you are despite the fact that lọ university lọ polytechnic kò sọ yìí di illiterate ẹ jẹ́ kó yé wọn when it is time ẹ jẹ́ kó yé wọn wípé bí àwọn ṣe wà illiterate láspect wọn ilẹ̀ yìí náà wà illiterate láspect yín á wà á pàdé lórí sókàn wá ẹ tún lè pè bẹ́ẹ̀ ṣe pè bẹ́ẹ̀ bá ṣe pè á máa da yín lóhùn ó wà nílẹ̀ gan ni o ó wà nílẹ̀ gan ni o ọmọ Ìbàdàn ni mí ní Olúyọ̀lé níbi olè gbẹ́jàre olóhùn ọmọ agbọ́ sásámọ́sá ọmọ agbọ́ yàyà ìmáyà ọmọ agbọ́ kìjìkìjì ẹsẹ̀ mọ́ta kìjì tí ọba jẹ́ ni ọba yá ayẹ́ni tí ọba jẹ́ ni ọwá yá ajẹ́ ni ọwá san. ṣé ẹ ti gbọ́ ẹ mọ̀ dẹ́rù bà wá owó ìdẹ́rù kìíní lábarúgbó aráàlú ló ṣe tán Ọ̀yọ́ pé wọ́n fa state honourable kalẹ̀ wọ́n fa house of rep wọ́n fa kalẹ̀ wọ́n fa senator wọ́n fa kalẹ̀ wọ́n fa gómìnà wọ́n fa kalẹ̀ àwọn fẹ́ wo ìbò wọn ẹ ti ẹ̀dùn náà ṣé pìrìsẹ́ńtà sẹ̀yìn ni ṣé sáà sẹ̀yìn ni bẹ́ẹ̀ bá kówó jẹ lọ́tún lọ́sìn náà tẹ́ fẹ́ dìbò ọ̀dọ̀ wa lẹ́sà wá àwa láàní àmọ́ kùn yín lọ́dà ara yín dúdú àwa láàní ẹ̀yìn akákùn yín lẹ́fun kápẹ́ yín lẹ́yìn rẹ̀ what is happening kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kí la ṣe fún yín. mo rántí gbogbo assurance ni mo ní pé wàláhì jẹ́ ààrẹ ọgbà ticket àfi bí wọn ọba mọ tọkàn lọ́rọ̀ lókù they deprived him kèsì ẹ̀kẹ́ kèsì ẹ̀mẹ́jì they deprived him just because he's a presenter why kí ló dé. Káràlú wá fa GRA kalẹ̀ nísìn kọ́yọ̀ ń pẹ́ pé nínú ẹgbẹ́ yìí o GRA la fà kalẹ̀ o kẹ́ wá ní ẹnìkan o ọ wá láti ibì kan o kémi ọ tẹ̀lé o kémi ọ kọ̀yìn sẹ́ni yìí o kémi ọmọ jáde tán o ẹ lóṣèlú ọ̀dà àwọn ni wọ́n ń pàṣẹ ayé wa ibi mọ̀ wáyé tó bá ní wọ́n wo nísìn kò sí tí ń ṣe kọ̀kọ́ kó òbí náà torí wọ́n wá tí wọ́n fi kín lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi wo ìlẹ̀ àkú èdò ilé bàbá ẹ̀ mo fara mọ́ Ọ̀yọ́ ń pè ọ́ o tó bá jẹ́ mi wọ́n pè ó dìgbà náà ná bọ́jà lómi wọ́n pè ó dìgbà náà ná ṣùgbọ́n gbogbo ẹni tí Ọ̀yọ́ ń pè ọba pè Oríyọmí Hamzat ó tẹ̀lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì ti sọ pé láàrin aráàlú àti olóṣèlú ìnìbò 2027 ní ọ̀dàlẹ̀ mi ọ̀yápá o mo dúró lórí ọwọ́ òdodo àti ìfẹ́ aráàlú Ọlọ́run ó jẹ́ ó bá wa láyọ̀ o àní mọ́ bá lọ báyìí o ọjọ́ kan náà láyípadà ó dé ẹ ṣeun o sókè wá ti bẹ̀rẹ̀ ẹjẹ́ pàdé ńbẹ̀ ní tí ì sọ nǹkan kan ibẹ̀ láti gbọ́ wìnrìnwìnrìn lórí àgídìgbò lórí social media àgídìgbò náà ni àbí rédíò wa 88.7 FM ẹ ṣeun o ẹ ṣeun bí ojú ọ̀nà